San ẹ káalẹ́ ẹ káàárọ̀ ó ti tún zẹ̀ báyìí o ọ̀rọ̀ àwọn ọmọ onífújì yìí ó ti wá serious ó ti wá lágbára báyìí àwọn ìjọba gan ní láti dá sí o kó tó lọ ju báyìí lọ different speculations náà ń sọ pa pé Taye Currency sending boys to beat Pasuma fan ìwọ náà ń sì bọ̀bọ̀ tẹ̀ ń wò nù fídíò yìí Bobby Money ni ọmọ Ìbàdàn dẹ̀ ni lórí ọ̀rọ̀ pé a fẹ́ support olórin kan or a fẹ́ support olórin mìíràn ṣé kò wá yẹ kí ṣó yẹ kó lè tẹ́lẹ̀ ni pé kán tó wá máa bára wọn jà physical Pasuma àti Taye Currency wọ́n ní láti address lórí ọ̀rọ̀ yìí o ẹ̀yin tèmi ẹni tó lè tún sọ̀rọ̀ yìí alákùnrin tó ń ṣàlàyé ọ̀rọ̀ yìí wọ́n ní DJ ni wọ́n dẹ̀ ní lára fáànù Taye Currency ni wọ́n ẹ̀yin tèmi ẹ jẹ́ ká jọ gbọ́ lẹ́nu wọn ẹ drop comment ẹ like and share. Welcome to DIGINAIJA. Yeah, good day everyone. My name is Ibukun Oluwailesami MC Bokujaka. First of all, let me play this video. Let me play the video. Tóbi Nation ni. Ó yá ṣú ẹ̀ báyẹn kí ló kẹ́ pẹ̀lú Beckham. Tóbi Nation ló sọ̀rọ̀ Beckham kété bí mo sọ̀rọ̀ Beckham. Tóbi Nation gbé. Èkó Tóbi Nation wà bá Beckham mọ̀ Tóbi Nation mà ní sẹ́wọ̀n kan ni. Èmi mo sọ̀rọ̀ ìtàn ẹ̀mí àti Tóbi Nation. Àjọ wà láìfù wà bàmí lè pa. Tó bá jẹ́ wọn máa gbọ́ ẹ ní nǹkan kún. Bàmí àti láṣẹ sí ọ̀sán. Ẹ mọ gbọ́ nǹkan tí mo sọ ẹ gbọ́ ẹjọ́ ẹ fa balẹ̀ gbọ́ ẹjọ́ lọ́mú ìbẹ̀rẹ̀. Ṣé ẹ ti gbọ́ nǹkan tí mo sọ? Tóbi ni mo dáfọ̀ Tóbi mo dáfọ̀ fi ìbú Tóbi ló sọ fi ìbú àfà mi lè bú àfà Tóbi Nation ló sọ Tóbi ló sọ. Tóbi Nation lélẹ̀ ṣé Tóbi Nation là ń wò yìí ni. Fún ẹ̀yin tẹ́ mọ Yorùbá gbọ́ dáadáa tẹ́ dẹ̀ ní làákàyè tẹ́ ní sense ṣé fídíò tẹ́ kan wò yí gan lásán ṣó jọ wípé Taye Currency ló ń rán àwọn èèyàn láti lọ number boy. Cause let me code the video for you. Àwọn guys yẹn under the camera they said bẹ́ẹ̀ náà ló ń bú aláyé wa Taye Currency and the guy reply torí bọ̀bọ̀ tó ń bú Ìbàdàn tó fẹ́ gbé wá yẹn ni bọ̀bọ̀ yẹn wá ní ṣé wọ́n gángan ni ṣé èní ní Ìbàdàn ṣe ní POP. But why are you people tagging Taye Currency to this? Why? Now you will think Taye Currency ni drag. Understand pé put problem more sórí bọ̀bọ̀ yẹn ni. For ẹ lọ wo page he has abused a lot of people. Ó ti bú a lot of people. Which tẹ́ bá gbọ́ nínú fídíò yẹn, mo ń gbọ́ tó ń sọ̀rọ̀ nípa kíní kan Tóbi Nation, ibo ló wà, Èkó ló wà. Mo wá gbọ́ tó ń sọ̀rọ̀ nípa pé bẹ́ẹ̀ náà ló ń bú àáfà. Ó ń bú àáfà tiwa. Ẹ wo fídíò yẹn dáadáa. Why tẹ́ wá tẹnumọ́ yín pé Taye Currency ló ń bú? Why? Àtàrọ̀ tí mo ti rí fídíò yẹn, mo condemn action àwọn tó ṣe fídíò yẹn pé báwo lẹ ṣe máa mú ọmọ ẹlẹ́ran ara bíi tí tẹ́ máa nà báyìí tó bá ṣẹ̀yìn bóyá òpó defame or anything charge him to court ẹ dẹ̀ nà báyẹn. Ìgbà tí mo gbọ́ later mo gbọ́ pé police station náà gbé bọ̀bọ̀ yẹn lọ. Now alẹ́ yìí sì mo gbọ́ pé ó dà pé case yẹn ti wà ní ọ̀dọ̀ commissioner of police lẹ́lẹ́lẹ́ according to torí ìyàgàn kú ni mo gbọ́ tẹ́lẹ̀ mo ti gbọ́ pé ó ti wà lẹ́lẹ́lẹ́ nsìn. The only thing tó yẹ ká máa ronú sí pé who are those behind it? Who are those?
èmi gbọ́ wọ́n ní àwọn kan nǹkan tí mi bá wà show off will I come out to come and tell you that pé ẹni báyìí ló mú. And I thought the guy belongs to you bẹ́ẹ̀ ṣe claim pé ọmọ yín ni kíní kan ìgbà kan àwọn kíní kan ṣe tó bá jẹ́ pé lóòótọ́ ọmọ yín ni ó ti yẹ kẹ́ ẹ wá kan kẹ́ẹ̀dẹ̀ béèrè pé kí ló ṣẹlẹ̀ kẹ́ẹ̀dẹ̀ wá sọ fún yàn online instead tẹ́ tún fi ń fi ẹnu kó bá ẹ̀yin imagine sìn pé kí Taye currency náà dìde sìn pé ọmọ tẹ́ ẹ ní pé mi ni mo nà o èmi kọ́ ni mo fà á fún o kó wulẹ̀ wá lọ station kó lọ rojọ́ títí ẹ̀ náà they can still hold him. You are not helping him by tagging Taye currency. That is what I'm going to say. Ìwọ kan náà tún lọ ń gbé picture of your state, governor of your state. Why? That's. Oh. I think we need to help the guy. And another thing is, two things involved. He needed justice. Because me personally, I condemn the action of bringing the guy out. Come on, no. Me, team Morun Kotoleshe. One president now. They are abusing even IG of police. Around to boss online tombu one. To ba share, charge him to court. So by now, if anybody is here, to mọ̀ show off one instead of in jáde online to ṣe gbá to ṣàwẹ̀. Let's work together. Drop me the information, whatever you know that is the truth on how to help this guy. Drop it. Drop it. Any information to Bama, drop it. Maybe by then, no man help Bobo in Lati Jadi. That's all I have to say. Thank you very much. Good night.